The Quran even encouraged killing people. I'm sure many Muslims have heard this a lot. The truth is, I see this video, so may I tell you something? It's waiting at the see. As a man, try to beware of people's wife. People's wife, beware of them. Now, person wife now go sleep with now for uncompleted building. When he hear say somebody enters a completed building for your other side, now quick tell me the woman jump from window, saying they wear jalabia back. And these people, as the like tradition reach, they have followed their wife reach. You can't see their wife face. They go block everywhere. Inside also no, you will see say they wear their jalabia cover everywhere. Whereas they get better yansh, better shape. They'll cover them because when a tradition don't want make people see them. And if they catch you with their woman anything, oti love for you. You don't move. Say, he pay her off. You see, he pay her. Now runs, he don't run. So, on a person, why we go knock? You don't say person. Wait, don't turn around the video then. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mi ò ní fẹ́ kó pọ̀, ṣùgbọ́n tó bá gùn ẹjọ́ ẹ bá mi share. Ẹjọ́ kẹ̀sì bá mi wò dé ìparí torí pé tá a bá wò dáàrin tá a bá wò tán ó ṣeé ṣe ká má get message mi dáadáa. every verse in the Quran was revealed for a specific reason. A moment in history, a situation, or a question that was asked. You can't just open the Quran and read one verse and apply it however you like. That's like pulling one sentence from a court case and pretending you know the whole story. For example, that verse that people always throw around, kill the non-believers wherever you find them. What they don't say is, the verse came during a war. The enemies have broken a peace treaty. Muslims were under attack. It was a battlefield order, not a free license for violence. And guess what? The next verse says, if your enemy asks for protection, give it and guide them to safety. So no, the Quran doesn't teach hate. It teaches justice, peace, and unity, but also how to defend yourself when it's necessary. If you want to understand the Quran, you need to know when and why the verse was revealed, not just what it says. Don't let people take verses and twist them. Follow me more for more Islamic talk. Thank you for watching. Bye. Welcome back. We all heard Sister Kafilat. She said Islam is a religion of peace. That those verses where Allah ordered Muslims to fight non-believers, that those verses were revealed during the time of war. Is that really so? Let's go to Sahih Buhari 25 to know exactly what Allah ordered Muhammad to do. In Sahih Buhari 25, narrated by Ibn Umar narrated this hadith, that Allah's messenger said, I have been ordered by Allah to fight against the people until they testify that none has a right to be worshipped but Allah, and that Muhammad is Allah's messenger. And here in this hadith, Muhammad said Allah ordered him to fight against humanity until they say La ilaha illallah, that none has a right to be worshipped except Allah, and they must accept that him, Muhammad, is Allah's messenger. Let's continue. And offer prayers perfectly. They should be performing salat and give obligatory charity. They should be giving zakat. So if they perform that, and if they do that, then they save their lives and property from me, except for Islamic laws. That if you do that, then your lives and property is saved from him, Muhammad. That is what Allah ordered Muhammad to do. Now let's go to Quran chapter 9 verse 5. I don't want to touch much verses because I don't know if these Ajia really understand the Quran very well. So I won't touch much verses. I'll just use one or two verses. Yeah. Let's go to Quran chapter 9 verse 5. It says, but once the sacred months have passed, unalive the polytheists who violated their treaties wherever you find them. Once the sacred months have passed, they should unalive the polytheists, anybody, any non-believer that has violated their treaties with Muhammad, wherever the Muslims find them. Capture them, besiege them, and lie in wait for them on every way. But if they repent, don't forget, if they repent, perform prayers. If they repent, that they will be praying and pay arm tax, they will be giving zakat. Then set them free. That is, if they perform that, they will be worshipping Allah. You can see in Sahih Buhari 25, Muhammad said Allah ordered him to fight people until they say La ilaha illallah. Now, the treaty is they should accept Islam.
Now, if they now accept Islam, then set them free. It is very clear. This is not about war. The issue is, what is the treaty between them? The treaty is they should accept Islam. One of the treaty is they should accept Islam. If they don't accept Islam, they should not support whoever the Muslims want to fight. Go and read it. Go and read the treaty. Now, we can get it perfectly now. Now, let's check the tafsir of this verse. That's Quran chapter 9 verse 5. The tafsir Ibn Kathir of this verse. I will attach the screenshot. Now, in the tafsir of this verse, Quran chapter 9 verse 5, tafsir Ibn Kathir, it says, I have been ordered, I have been commanded to fight the people until they testify that there is no deity worthy of worship except Allah. That Allah has commanded him, Muhammad, to fight against humanity until they say La ilaha illallah. Until they say there is no deity to worship except Allah, the deity. Allah is a deity, in case if you don't know. One of the 360 deity in the Kaaba shrine before Islam. Go and read it. And that Muhammad is Allah's messenger. You can see it goes along with that Sahih Buhari 25. And that they establish prayer and pay zakat. They perform salat and pay zakat. Now, this honorable ayah, this Quran chapter 9 verse 5, was called the ayah of sword. And this verse, about which Adaka bin Muzahim said that this verse, Quran chapter 9 verse 5, is abrogated every agreement of peace between the prophet and any idolaters. Every treaty and every term. That means this verse has clear whatever treaty that is between the prophets and any idolaters. This verse has abrogated everything, every agreement of peace between Muhammad and the idolater. That means what this verse is saying, that the Muslims should fight and they should unalive any idolater, anybody that is not Muslim, every non-believers, wherever they find them. It is very clear and very simple. Now, let us go to Quran chapter 9 verse 29. Quran chapter 9 verse 29. There is nothing like Islam is a religion of peace. Islam is never a religion of peace. Quran chapter 9 verse 29. Fight those who do not believe in Allah and the last day, nor comply with what Allah and His Messenger are forbidden, nor embrace the religion of truth from among those who were given the scripture, until they pay the tax, willingly, submitting, and fully humbled. Now this verse is telling you Muslims to fight those who do not believe in Allah. Anybody that does not believe in Allah, whether Christians or the Jews or even atheists, that you Muslims should fight them. There is nothing like war here. No war. Until they pay tax to come to Islam, they should be paying tax, jizya. This is very clear. This is very clear. There is nothing like Islam is a religion of peace. Islam is not a religion of peace. There is nothing peaceful about Islam. There is nothing peaceful about Islam. You also said the Muslims were under attack. When those verses were revealed, there was nothing like that. Muhammad was forcing Islam on everybody, and they have three options. Either they accept Islam, or they pay arm tax, that's jizya, or they fight. Those are the three options. And if those verses were revealed during the time of war, that is to tell you that Islam is a religion of war. What are those verses doing in the Quran? This is 2025. Those events happened about over 1,400 years ago. What concerns us with what happened in the Arabian Peninsula? What concerns us? Are we Arabs? Those things happened in the Arab land, and Muhammad was sent only to the Arabs. Now, it is in the Quran that it was sent to the people of the world, but the world there are the Arabs, the Arab world. The Arab world. So nothing concerned
the Africans with Islam, but it was brought for colonization and Arabization, so they can take our land. It's very simple. Allah is not our own Olodumare, the supreme being, because there is nowhere Olodumare asks us to unalive people if they leave their religion, but it's there in the Quran. If you leave Islam, they should unalive you. It's very clear. The difference is clear. So before I go, you can, once you see this video, you can tell us, you can reply me, please just give me 5 good deeds of Muhammad. 5 good deeds of Muhammad. Muhammad married Aisha at the age of 6 and consummated the marriage at the age of 9. Can you give your daughter to a man of 56 years to be having sexual intercourse with her at the age of 9? And it's there in the Quran. The Muslims are still doing it. So Islam is Arab culture. It belongs to the Arabs. If you check the Quran, every event in the Quran happened in the Arab. It doesn't concern us. So the most important thing I want you to know is Islam is not a religion of peace. Don't say that again. Islam is a religion of force, a religion of violence, a religion created to force people to submit to Allah, the Arab deity, the Lord of Kaaba. What's the meaning of Islam? Islam is submission to the will of Allah. Who is Allah? The Arab deity, the Lord of Kaaba. So Islam is a religion of force. You must submit, because Muhammad said he was ordered to fight people until they submit to Allah. So Islam is not a religion of peace. Thank you. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ọ̀rẹ́ mi kọjá pé kí n máa ṣe fídíò yẹn, ṣùgbọ́n Yorùbá ní a kì í finá sórí òrùlé sùn. Bẹ́ẹ̀ ni awuyewuye ó gba ìgboro kan, ọ̀rọ̀ oríṣiríṣi ó gba ìgboro kan, kò sì sí ẹni tí àwọn èèyàn máa bí ju àwa tí a súnmọ́ bàbá. Kò sí ní tó burú mbẹ̀ kí a gbọ́ ohun tó rí wa lójú ká béèrè. Kò sí ní tó burú mbẹ̀ kí èèyàn rí nǹkan tó ń já jẹ lọ́kàn kó béèrè. Wàláhì kò sí nǹkan tó burú. Ṣùgbọ́n èyí tó wá burú ni wípé kí ẹni tó rí, ẹni tó mọ̀, ẹni tó gbọ́, ẹni tó ṣojú ẹ̀ kó wá sọ fún yín kẹ́ ẹ má gbà. Kẹ́ ẹ má gbà. Ìgbà wo gan-an ní Àwùjalẹ̀ láyé? Ọba Dr. Dikirulai Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbá II. Àwùjalẹ̀ and Amir, Àwùjalẹ̀ and the paramount ruler of Ijebu land, Amir Ogun State Muslim Council, GCON. Bàbá ti lọ. Ìgbà wo gan ni bàbá kú? Ìgbà wo gan ni bàbá kú? Ẹ máa rí pé èdè bàbá kú ni mò ń lò, mi ò lo èdè bàbá wàjà, nítorí wípé wàjà kì í ṣe èdè Islam. So ẹni tá a bá sì sí lọ́nà ti Islam, a ò gbọ́dọ̀ tún lo wàjà fún. Kú ni, nítorí pé ikú náà ni wọ́n kú. Because tí àwọn olóyìnbó, gbogbo àwọn ọmọ wọn tí wọ́n ń sọ fún àwọn èèyàn wípé I lost my father, mi ò rí kankan nu wọn tó sọ òyìnbó yìí pé my father has already wàjà. Rí wípé arákùnrin tó sọ̀rọ̀ níbí báyìí, ṣe rí wípé èèyàn kàwé tàbí èèyàn lówó kò ní kó má jẹ́ òpònú. Ọba kú, èdè ìlú bo ni? Ṣé èdè ìpọ̀nrípọ̀n gba ìran ọmọ Lárúbáwá ni? No, bàbá mi kú ni gbogbo wọn sọ. Now, ẹ rí caption tí mo kọ yìí, ẹ rí pé mo kọ pé was Ọba Adétọ̀nà eventually laid to rest according to Islamic rite
after earlier traditional rituals. A padà wá sí ọba Adétọ̀nà lẹ́yìn ìgbà tó ti kú bí ọjọ́ méje tán ti ṣe ètò gbogbo àwọn àìtò àwọn ti ìbílẹ̀. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Àti pé gan ọjọ́ wo gan ni bàbá kú? Ṣó tiẹ̀ wá rọrùn láti sin irú ọba Àwùjalẹ̀ bẹ́ẹ̀? Láti sin irú ọba Àwùjalẹ̀ láì jẹ́ wípé àṣà ètò sí. Fídíò mi yìí mi ní fẹ́ kó pọ̀, ṣùgbọ́n tó bá gùn ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ jọ̀ọ́ kẹ̀sì bá mi wò dé ìparí, torí pé tá a bá wò dáàrin tá a bá wò tán ó ṣeé ṣe ká má get message mi dáadáa. Ọba Àwùjalẹ̀ Adétọ̀nà Ọ̀gbágbá Ọgbátẹ̀wọ̀ wọlẹ̀. Bàbá ti dàgbà. Bàbá was 91 nígbà tí wọ́n máa kú. Bàbá sick nítòótọ́. Ṣùgbọ́n tí èèyàn bá sick tí ò jáde tí wọn ò rí láwọn ibì kan, ṣé ó ti kú ni? Rárá, pé láyé ní after 7 ní ìrọ̀lẹ́ àná. Nígbà tí bàbá jáde láyé, àkọ́bí wọn Prince Saud Adédire Adétọ̀nà wọ́n gbé fóònù wọn pè mí. Wọ́n pè Imam. Àwa méjèèjì débẹ̀. Àwa ń bẹ̀ títí di after 11 láti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe sí bọ́dí bàbá. Kí làwọn nǹkan náà? Títò bá ṣe máa ń tò ara. Àkọ́kọ́ ni wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Àwùjalẹ̀ nígbà ayé wọn àìmọye ìgbà ni wọ́n ti pe gbogbo àwọn oníṣẹ̀ṣe test ni mo fi gbélé Àwùjalẹ̀. Kò sí kọ̀rọ̀ ibi tí wọ́n ti ń bọ̀ nǹkan kan nínú ilé Àwùjalẹ̀. Ọba Dr. SK Adétọ̀nà kú ní àná. Àáfàá kan ti kú nínú ìlú tá a wà yìí, kódà ìmáàmù ni. Nígbà tá a débi tí òkú ẹ̀ wà, àdó ni wọ́n so mọ́ gbogbo bẹ́ẹ̀dì yẹn. Billahi lazim bi Rabbi Kaaba, tó bá ṣe pé irọ́ ni ó kú èmi àti Ọlọ́run bàbá tó dá mi. Adétọ̀nà kú, wallahi summa billahi lazi illa huwa. Kò sí nǹkan kan, kò sí epo, kò sí iyọ̀, kò sí kankan, kò sí ẹbọ kankan, nítorí pé èmi ni mo tó ara bàbá. Wọ́n ní kò sí ẹbọ kankan. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, kí nìyẹn ní í ṣe wípé kẹ́ bà orísun yín jẹ́? Ẹni tó fi epo síbẹ̀, ẹni tó fi anything tó bá wùn kó fi síbẹ̀, ẹ bà orí èèyàn ń bẹ̀. Ẹni tó fi epo síbẹ̀, ẹni tó fi àpòrò àìpàjẹ̀bú, ẹni tó ní anything tó fẹ́ lá tó jẹ́ ewé àtegbò, kí ló fi jẹ́ ìṣòro tiyín? Kí ló fi jẹ́ ìṣòro titiyín? Ẹ̀yin ọmọ àlè yìí, ṣé ẹ wo bridge tó wà níbí báyìí sìn 1 2 3 tẹ́lẹ̀ yìí ó ní mọ́tò, the first one yẹn, the second one ó ní bus tó ké pátápátá train ni. Àná mú jáde nínú Quran, mú jáde nínú Quran. Ẹ bá wa share ètò yìí, mú jáde nínú Quran. Ẹ̀yin ọmọ àlè. Ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ máa gbọ́ o, níbo ni rúmọ̀ tí wàá máa ń wá? Níbo ni gbogbo àwọn awuyewuye tí wọ́n ń sọ gbòdó ti ń wá? Ọ̀gbẹ́ni kan tiẹ̀ pé rẹ̀ nílẹ̀ gbùrù, ìyẹn tiẹ̀ kan sọ́sọ́kúsọ jọlọ ìsọkúsọ. Ó sọ ìsọkúsọ yẹn wọ́n sì ń fọ́n ká. Ẹ dákun nítorí Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe lè fọ́n ìsọkúsọ ká, ẹ fọ́n eléyìí náà ká láti correct impressionist àwọn èèyàn nípa ìsọkúsọ. Tọ́ba bá kú dandan ni kí wọ́n ṣàìtò fún. Èmi yìí bí wọ́n ṣe wà yìí, ó ti di ọba ẹlẹ́ẹ̀kẹta ní àwọn ọba ńláńlá tá a ti sin, tá a ti wẹ̀, tá a ti dì, tá a ti sin, tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Train ló ń lọ yẹn o, train ló ń lọ ń bẹ̀ yẹn o. Ṣé pẹ̀lú Quran o? Ṣé rí train ni o? Train òun ló ń lọ yẹn. Train lẹ́rí tó ń lọ yẹn.
wọ́n ní àìmọye ọba tán ti sì ṣebí torí ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ ti sọ yín di ẹrú torí ẹ̀ ló jẹ́ pé eku ò lè ké bí eku, ẹyẹ ò lè ké bí ẹyẹ, ọmọ èèyàn lè fọhùn bí ènìyàn. ṣebí gbà tí Queen Elizabeth kú wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe, wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe. ọ̀dẹ̀ amukun mẹ́kọ̀ọ́ tó ń sọ̀rọ̀ ipá wọn ti ṣe ọba mẹ́ta, kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, lẹ́yìn ìgbà tán kú yẹn àti ìgbà tán ti kú, kí láǹfààní wọn láàárín ìlú, kí aráàlú gan kí ló jẹ́ láǹfààní fún wọn? ẹ lè má sọ yẹn fún wa. ará Saudi ni kẹ́ lọ máa fún lábọ̀. ìlú UK tó ìṣáná, wọ́n bá kó gbogbo ẹ̀yin mùsùlùmí Nàìjíríà ilẹ̀ Yorùbá kán kó yín sínú agolo ṣálọ, tí ì tó lẹ́gbẹ̀ẹ́ ìlú UK. àwọn ṣe ẹbọ, wọ́n ṣe ètùtù, ẹ̀yin ọ̀dẹ̀ amukun mẹ́kọ̀ọ́ àfàì. Àwùjalẹ̀ òkú láti bí ọjọ́ méje o, àná ni Àwùjalẹ̀ jáde láyé o. òkú èèyàn ò ní kú káwá tì mọ́nú ilé. Billahi lazim, àwọn tó bá mọ̀ wá dáadáa wọ́n á mọ̀ pé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ àwa ò wí, àwa ò sọ ọ́. ṣùgbọ́n àná l'Àwùjalẹ̀ kú, ní ìrọ̀lẹ́ àná gan ni, ní after Maghrib òun l'Àwùjalẹ̀ jáde láyé. ẹ̀yin ọmọ ìyá mi, kí ló fà á tí gbogbo ọ̀rọ̀ tó fi rí bẹ́ẹ̀ yẹn? màá sọ fún yín. ṣe rí ìtìjú òkè ń bá yàn kó má ka nǹkan kan mọ́ yàn lọ́wọ́. béèyàn fọwọ́ máa họrí èèyàn máa wọlé. ṣe rí àwọn oníṣẹ̀ṣe, àwọn ni wọ́n ń túrọ̀ yẹn ta. ṣe rí àwọn mùnáfìkì mùsùlùmí, àwọn ló ń gbarọ́ yẹn lọ́wọ́ wọn, àwọn ló ń bá wọn rà á. àwọn kan wọ́n kóra wọn jọ lénìí náà. ìkóra wọn jọ yẹn kì í ṣe pé wọ́n fẹ́ wá gbòkú, wọ́n mọ̀ pé kò lè ṣeé ṣe fáwọn. kí ni nǹkan tó fẹ́ wá fẹ́ ṣe? wọ́n fẹ́ wá tọrọ owó ni. ṣùgbọ́n ìtìjú náà náà wá kúrò ń bẹ̀ o. ṣé wàá mọ nǹkan tí mo fẹ́ fi round up? ìwọ tó. wípé olórí burúkú ọmọ àlè láàfà tó sọ̀rọ̀ yìí ó lọ́n fẹ́ wá tọrọ owó ni. fún ẹ̀yin onílàkàyè, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ibo lẹ ti gbọ́ wípé oníṣẹ̀ṣe another bridge lélẹ̀ Quranic kan náà fi gbé kalẹ̀? ibo lẹ ti gbọ́ wípé oníṣẹ̀ṣe ó lọ ganu síbì kan? àáfà ọ̀dẹ̀ amukú mẹ́kọ̀ọ́ atókùmákù amọ̀nà ọ̀run má lọ, ilẹ̀ abiyín. Yorùbá tó ń sọ lẹ́nu, ilẹ̀ àwọn tó kọ́kọ́ sọ Yorùbá ní orílẹ̀-èdè Yorùbá, ẹ̀dá àwọn á bá ẹjà tọmọtọmọ, bó ṣe máa rí nìyẹn. ilẹ̀ á bí ẹ, omi tó mu ó máa bí ẹ, àyàfi tó bá yẹ kí wọ́n fa omi ilẹ̀ Saudi wá síbi tó ti mu omi ni. ó wá fún ẹni tó kú ní last respect. ẹ jẹ́ kí wá lọ gbé fídíò yẹn wá fún yín, kẹ́ wo nǹkan tán ṣe fún àwọn ẹni yìí, kẹ́ wo nǹkan tán ṣe. ẹni tó fẹ́ wá gbé òkú ṣáà ní rí mọ́tò tán gbé wá? ẹni tó fẹ́ wá gba òkú lọ́wọ́ yín ṣé àní rí oyè èèyàn tán jẹ́? àwọn èèyàn bíi 3 4 ká tiẹ̀ mọ̀ wípé àwọn kan máa ní ẹ má lọ, torí wípé kí ni wọ́n ti mọ̀ wípé ọba yín gan kó tó di wípé ó kú wọ́n ti tọwọ́ bọ̀ lórí. òun gangan náà pẹ̀lú àwọn tí ò jẹ́ ká rọ́nà lọ lọ́rọ̀ Yorùbá nation. wọ́n ti fi Islam, wọ́n ti kó sí ní ọpọlọ, kò rí ọ̀nà àbáyọ, kò lè yọra ẹ̀ kúrò ń bẹ̀ mọ́. ó máa bá bóyá máa bá kú náà nìyẹn. kí wọ́n wá sọ wípé wọ́n wá ganu sí i. nígbà tí Queen Elizabeth kú, àwọn èèyàn wá látorígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, àwọn èèyàn ńlá ilẹ̀ á bí gbogbo ẹ̀yin tẹ́ ṣerú eléyìí fún àwọn tán lọ síbẹ̀ yẹn. ẹ jẹ́ ń lọ gbé fídíò yẹn wá. Òkú mùsùlùmí ni, òkú mùsùlùmí ni. Go back, go back, go back, go back. Don't tell me. What is that?
Shaki, lé síta. Anybody you see with the Shaki, don't you lé anybody síta. Anybody tó bá rí pẹ̀lú Shaki síta, ẹ sì wọ́n síta. Anybody tó bá rí pẹ̀lú Shaki, kọ́ náà síta. Go away, don't fear me. ó sọ wípé tó o máa ń lanu tó o máa ń sọ̀rọ̀ wàá máa ṣépè fún Ọlọ́run wàá máa ṣépè fún ànábì ẹ dákun nítorí títọ́ Ọlọ́run báwo ló ṣe kí ló fà á tó fi jẹ́ wípé ọjọ́ tí àwọn èèyàn bá kú wọn kì í fẹ́ rí yín bẹ́ẹ̀ kí ló fà bẹ́ẹ̀ kí ló fà á tó fi jẹ́ pé ẹ̀yin fún ara yín ẹ̀sìn ẹ̀ ti rí i pé ayé ò fẹ́ yín tí wọ́n bá fẹ́ jọba míì ẹ̀yin ò ṣe sọ fún wọn pé tọ̀ nígbà tí ẹ ti dẹ̀ sọ pé ẹ̀sìn tí ọba bá fi kú náà lè máa fi máa gbé ẹ dákun ẹ̀sìn tó bá fi kú náà ẹ fi ṣe ẹ fi létẹ̀ fún un ṣùgbọ́n ojú kòkòrò yín olè yín wọ̀bìà yín wọ̀nbílíkì wọ̀bìà yín kò ní jẹ́ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ torí pé irọ́ lè máa ń tú tàbí èlùbọ́ wọn ò ṣàìtò kankan fún Àwùjalẹ̀ o. ṣẹgbọ́ ọ̀dẹ̀ ọmọ àlè ọ̀dẹ̀ ọmọ àlè gbogbo olórí yín tó jẹ́ olórí mùsùlùmí kò ní eléyìí kò ní yà private phone lélẹ̀ kò ní àwọn tí ní kẹ́ má ṣègbádùn láyé wọ́n ti lọ́rùn ní kẹ́ máa bọ̀ kẹ́ tó ṣì kẹ́ máa rùn pa kẹ́ máa rùn kiri àdúgbò òun lẹ́yìn mú orí ẹ̀ wá látàyè ṣẹgbọ́n ní wọ̀nbílíkì wọ̀bìà just imagine ìyẹn lè máa fi mọ̀ ẹ́ pé àwọn pípọ̀ inú wọn ò dáa ẹ̀yin dẹ̀ lẹ́fà ọ̀rọ̀ ẹ̀yin lẹ́fà wèrè lọ́yún ẹ̀yin lẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ó dẹ̀ ti ṣe tó ń sìn láti máa jẹ́ kẹ́ máa gbọ́ ọ̀rọ̀ yẹn inú àwọn pípọ̀ yẹn ò dáa tó bá rí mùsùlùmí àwọn tó máa láwọn born again muslim yẹn tó bá rí wọn tó bá rí ejò rí i pé kí ni àwọn gan máa pa ẹ́ tó bá tètè ṣọ́ra wọn kàn ń sọ wípé peace níṣẹ́ gbọ́ nǹkan tí ms baba sọ àti lady tó ń kò ti alukuran ẹ ṣe alukuran láti òkè délẹ̀ òun ni mo máa fi platform mi máa ṣe ń sìn wọ́n ṣe ń ka alukuran ire tó wà nínú ẹ̀ tójú pé à ń ka èdè lédè àtúmọ̀ wá tú sí èdè wa ẹ máa ka èdè lédè ẹ máa tú sí èdè yín ìyẹn ló fi fà á tó fi jẹ́ wípé wọ́n fi kó wa lẹ́rú lọ àwọn èèyàn ti wá dìde ń sìn láti má yọ kúrò láti má fi kún láti ka nǹkan tó wà níbẹ̀ káwa náà fetí ara wa ká fi máa gbọ́ nǹkan tó bá ní kẹ́ lọ kà kẹ́ lọ pa ẹran fún ẹ lọ gbọ́ nǹkan tó máa ní kẹ́ kà kẹ́ lọ ṣe sàárà fún nǹkan tí a ṣe kúrò tí ilẹ̀ Yorùbá ò ṣe kúrò lójú kan nìyẹn torí ẹbọ ẹlẹ́bọ ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe òun là ń bá wọn ṣe. ẹ̀yẹn rí i dà wọn Black Abdul àwọn aláwọ̀ dúdú àbúrò tó ní kó sùn lọ́wọ́ yìí sùn léra wọn bíi sardine tó máa wọ àwọn ọmọ ọkọ wọn gángan rí ẹ̀wọ̀n tó ní kó sùn look how they ask them to sleep look at how clean and organized they are sleeping cubbies gbogbo ṣe tọ́jú ara wọn ọpin ẹrú sọ́tọ̀ wọ́n fi ọmọ ọkọ sọ́tọ̀ ṣe rí wọn ẹ̀yẹn rí ṣe ráyé yín lòdì can you see your life outside ẹ̀yẹn rí look at Abduls look at them wọ́n sùn bí ẹni pé wọ́n refugee camp àwọn ọmọ aládé lọ́wọ́ ní ẹ̀yìn pé ẹ fi ìlú yín lẹ̀ spent 15 million naira plus to come and sleep under the bridge in Saudi Arabia. To come and sleep like slaves, like refugees in Saudi Arabia. Just because you have been brainwashed. You have been brainwashed to think that Allah your long. Shame for the 15 million share. There are several other videos, not there to pay Tebari, Bioshin shit on your Kenyans, Ghanaians complaining bitterly. But the fact is that tó bá jẹ́ black person, tó bá jẹ́ black, kò sí kan tó pọ̀ ẹ́ pẹ̀lú Islam. As a black person, tó bá lọ Saudi Arabia, wọn ò ní regard yẹ. As a black person,
that went for Hajj pilgrimage, you will think that you are going there for religious purpose. You think that you are going there, to worship one idol, one jinn, Allah, in Saudi Arabia. Just like you are being directed in 5 pillars of Islam to do Hajj when you have the money. So in your mind, you think that I'm going for Hajj pilgrimage. I want to go and worship Allah. But in the mind and in the sight of these Saudi Arabians, they know deep down their mind that slave now look at, on top of your money, on top of your 15 million naira, your 10 million, that's how they treat you now. Sleep under the bridge, sleep on the bare floor as if everybody wearing white, and you tell me this is not paganism? But look at the way they are treating you, even with your 15 million naira. You all should be ashamed of yourselves. If you are a black person and you still do Islam, and you still go Saudi Arabia for Hajj, spending your hard-earned money or even ill-gotten money, because politicians do they go for Hajj. If you still go for Hajj, this is 2025, if you still go Hajj 2026, you are the most. Now you foolish pass for this life. Just look at this. Look at how they are treating human beings like animals. Pack everybody like, àfi bí ẹni pé wọ́n ń kó àwọn màálù bọ̀ láti náà tí wọ́n máa bókè ṣe máa ń kó àwọn màálù tó máa jam pack wọn sínú mọ́tò. Everybody wá ń sùn lórí ara wọn. Lẹ́yìn eléyìí sìn àwọn èèyàn wọn pa alájà dé o, eyín mẹ́ta pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Wọ́n máa bóyin. Àṣepọ̀ tẹ̀ ń pass through Saudi Arabia rí. Tẹ̀ máa tù wá lójú. So this is what you guys are passing through with your 15 million naira. Subject yourself to this kind of suffering because of what? Because you've been brainwashed to think that one God, the house of one Allah, is in Saudi Arabia. Aside from the fact that you risk your life, boarding airplane. Because airplane if crash, as soon as they go. Airplane if crash, as soon as they come. You still get to Saudi Arabia and be treated like trash. That's how Arabs are treating black Abdus. Ẹ̀rù. Orí ẹ̀ la ṣe ń rí olówó kan láàrin òtòṣì 100. Àwùjalẹ̀ ti fi nǹkan lẹ̀ fún àwọn ọmọ ẹran tó kù náà lélẹ́yìí, àwọn ọmọ ẹran. Àwùjalẹ̀ ti ṣe bẹbẹ, ó ti fi nǹkan sílẹ̀ fún àwọn ọmọ ẹran báyìí tá à ń rí, àwọn ọmọ ẹran, àwọn ẹrú Saudi, àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá. Ta ló máa wá gbà yín? Àwọn ẹrú kú Fúlàní. Tí Fúlàní bá mú yín sìn, wọ́n máa ṣe yín bí ẹni ṣe adìyẹ ni. Já mọ́ nǹkan kan, lè kírun pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ dé Saudi Arabia náà, the same thing náà ni. President mélòó lẹ rí tó lọ ń sùn tàbí ibo lọ ń sùn lórí títì? Èmi náà ti ṣe bẹ́ẹ̀ rí. Bẹ́ẹ̀ ni, president mélòó lẹ rí tó lọ ń sùn bẹ̀? Àwọn máa ti wò pé ẹ má dá wọn lóhùn o. Àwọn tán láwọn ń wá Ọlọ́run yẹn, ẹ jẹ́ káwọn lọ sùn nínú ìdọ̀tí nínú ilẹ̀ yẹn o. Ẹ jẹ́ káwọn lọ sùn. Ìgbà tí Bọ́lá Ahmed Tinubu, gbogbo àwọn ìgbà tí Tinubu lọ bẹ̀, ṣe é rí tó kó lọ sùn orí títì tán ní kí gbogbo àwọn èèyàn ká lọ máa sùn. Torí pé ìṣẹ̀ṣe tí wọ́n ní, àwọn ní ẹ má bọ ẹbọ, ẹ máa débẹ̀ ẹ máa lọ máa lá òkúta. Wọ́n ní ká má bọ ẹbọ, nǹkan tó wà ń bẹ̀ wá ìtàn yí aṣọ dúdú mọ́. Táwa bá dé ibi tán ti fẹ́ ṣàdúrà lọ́dọ̀ tiwa, àwọn náà ń so aṣọ funfun, ó ń so aṣọ dúdú. Kí ló yàtọ̀ nínú ẹ̀? Ta lẹ́lẹ́bọ nínú wa? Ìgbà tá a ṣe dé Saudi Arabia, ẹgbàrún orí wa, ẹgbàrún abẹ́, ẹgbàrún abíyá, ẹgbà gbogbo irun wa. Kí nìyẹn jẹ́? Tó bá dé ọ̀dọ̀ babaláwo náà, tán bá náà fẹ́ ṣe ètùtù tàbí wọ́n fẹ́ ṣẹbọ fún ẹ, kán ní kó mú gbogbo nǹkan ara. Ibi wọ́n máa ṣe gbà náà nìyẹn. Àlópònú ló pọ̀ nínú yín, ọmọ àlè ló pọ̀ nínú yín. Ọba yín ó ti fi nǹkan àlè, ó ti fi sílẹ̀. Ó ti gé ègún burúkú ti wà nílùú Ìjẹ̀bú Òde, tí ọba ìlú Ìjẹ̀bú Òde tó ti fi lẹ̀. Torí bọ́n ṣe yìí ń sìn, oníṣẹ̀ṣe kò lè jẹ́ ọ̀rẹ́ mùsùlùmí ò lè jẹ́ ọ̀rẹ́ oníṣẹ̀ṣe dẹ̀ fẹ́ bá everybody ṣe. Àwọn pípù yìí ẹ rírọ́ burúkú tó ń pa, ibo lẹ ti rí oníṣẹ̀ṣe tó ń jàfẹ́ sìn. Tó oníṣẹ̀ṣe bá ń jàfẹ́ sìn ní ní kú kankan nílẹ̀ Yorùbá. Bọ̀ àwọn máa rọra ṣe tiwọn tó dẹ̀ máa lọ nílọ wọn ni. Ó tún ń parọ́ burúkú, ó ń pa irọ́ burúkú, ẹ̀ẹ́dẹ̀ jẹ́ nǹkan kan. Ní ibi tẹ́ ti gbẹ̀sí láǹfààní tó fẹ́ ṣe fún yín. Kò sí àǹfààní tó lè ṣe. O ò lè sọ pé wọ mùsùlùmí ń sìn torí ẹ̀ lọ́n ṣe fún ẹ ní físà ilẹ̀ Saudi pòkè ìwọ torí pé mo jẹ́ mùsùlùmí ni o.
bó o ní nǹkan tó fẹ́ wá ṣe ń bẹ̀ tó ṣe gbòógì ọ̀hún lè fún ẹ ní físà ẹ̀yin ọmọ àlè ẹ wake up. Wàá dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè tó ń jẹ́ kó jẹ́ wípé Ọlọ́run tẹni kó pa aláàyín tẹni kó pa náà Adébọrẹ́ kò rí náà Adébọrẹ́ pa o, kò rí náà Adébọrẹ́ pa, torí wọn bá táwa ti fi Islam sílẹ̀ ó lóye thousands tó ti kúrò nínú Islam o, kò rí náà Adébọrẹ́ pa o. Àwa yìí dẹ̀rẹ̀ á kéde wípé kéèyàn kan wá ṣe ẹ̀sìn kankan torí ilẹ̀ Yorùbá nǹkan tó wà nínú ìṣẹ̀ṣe wa pọ̀, kò ń ṣe ẹ̀sìn. O lè má sìn nǹkan kan, o lè má má bàtà èèyàn jẹ́ ni. Di orí ẹ̀ mú kó fi gba àdúrà, ta ló lọ ọ̀run bọ̀, ta ló lọ ọ̀run padà wá bá yín rí. Nǹkan yín ò kí ń jọ yín lójú. Ẹni ajá bá wá lajá ń bá lọ sóde, orí kókó wò mí re tàbí mi mọ bọ́ ṣe ń kí fàyẹn. Bọ̀ ẹni tẹ́ bá wá sóde òun kọ́ lẹ̀ ń bá lọ lé, ẹ máa ṣe ganu sí ẹ̀yin àáfà, ẹ máa ṣe ganu sí ará Saudi lẹ máa bá lọ ẹ̀yin ọmọ àlè yìí. Ẹ wo fídíò yìí, kí ló wà about? Ẹ wo ọkọ̀ ojú omi ńlá yìí, wọ́n lóun ni the first ọkọ̀ ojú omi tó gbéra láti ìlú UK lọ sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Òun ni èmi àti yín là ń wò yìí, Newcastle Millennium Bridge, òun ni mo wà ní ibi báyìí. Ẹ jẹ́ torí Ọlọ́run, àwọn ọmọ àlè tó ń pariwo mọ́ àwọn ìran tiwa tán lọ kí ẹni tó wàjà, ọba tó wàjà, tán lọ fún ní last respect torí tán fẹ́ lọ ń sìn yín láti lè lọ fún kábíyèsí yẹn ní last respect, wọ́n láti lè hide kán tọ́jú bọ́n ṣe múra. Ìgbà tí àwọn bá fẹ́ lọ nílọ títí wọn, ẹ máa dé láwàní, ẹ máa fi tẹ̀sùbà sọ́wọ́, ẹ máa ṣe gbogbo nǹkan tó wù yín, kò sẹ́ni tó hó lé yín lórí. A máa bẹ̀rẹ̀ sí ní máa hó lẹ́yìn náà lórí bẹ́ẹ̀ ṣe wà yín. Ẹ máa gba ẹ máa collect ẹ̀. Now nǹkan tí mo fẹ́ fàyọ nínú ọkọ̀ ojú omi tí mo fi ń wò yín, ẹ jọ̀ọ́, nínú àwọn tó ní Islam gbé peace wá, eléyìí ṣé ó ń rí nínú Al-Qur'an wípé wọ́n tiẹ̀ ṣe irú ẹ̀, nǹkan tí Al-Qur'an tó ṣe ṣẹ́rù bíríìjì yìí ló wà bọ́n ṣe lè ṣe bíríìjì nínú Al-Qur'an tó wá jẹ́ pé òun náà wá ṣe lórí ilẹ̀ wa àwa ọmọ kóòtù òjìrè. Ṣérú ọkọ̀ ojú omi yìí, ṣé òun ni Quran wá kọ́ wa ní ilẹ̀ kóòtù òjìrè tá ti wá ń rí ṣe? Gbogbo àwọn nǹkan tí àwọn ìran wa tó ń ṣe kó tó di wípé òyìnbó dé kán tó gbé ẹ̀sìn dé, ẹ̀yin lẹ wá pa gbogbo ẹ̀rùn. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ á ti máa ṣe times 100 èyí tó wà nílẹ̀ yìí. Torí kan tó wá kó wa lẹ́rù làwọn ìran wa ti ń ṣe ọkọ́, ló ń ṣe àdá, ló ń la ọ̀nà, ló mọ̀ nípa medical, tó mọ̀ nípa ewé àtegbò, tó mọ̀ nípa tí ọmọ tí ó bá wà nínú tó bá mú ẹsẹ̀ wá, nǹkan wo ló máa ṣe sí láì má la inú ẹ̀. Gbogbo eléyìí ló yẹ ká fi gbé kudos fún àwọn ìran tí ẹ̀yin wá ń bù yìí wípé ẹlẹ́bọ ni wọ́n yìí. Ẹ̀yin tí ẹ kì í ṣe ẹlẹ́bọ, Allah fẹ́ bèrè lọ́wọ́ yín, kí ló wà nínú Al-Qur'an? Ṣé bọ́n ṣe ń ṣe ordinary ẹni ṣó wà ń bẹ̀? Bọ́n ṣe ń ṣe ordinary fìlà ṣó wà ń bẹ̀? Tán lè kó ń bẹ̀ tó máa jẹ́ ìwúlò fún àwọn society, tó máa jẹ́ ìwúlò fún ìlú tó mú ẹ̀sìn yẹn wá. Kí lẹ lè sọ wípé ó wà nínú ẹ̀ pé òkè o, ẹ lọ ka Quran page báyìí o, ó wà ń bẹ̀ bá ṣe ń ṣe train o. Ẹ wo bridge tí mo gbé lọ sókè yẹn o, train ló ń lọ lórí bridge yẹn o, train ló ń lọ lórí bridge yẹn, train ló ń lọ lórí bridge yẹn, train ló ń lọ. Kàn wo nínú Quran náà, wo nínú Bible. Ẹ̀yin ọmọkọ́mọ abatilẹ́jẹ́, ẹ̀yin alọ́lé lọ gbèsè wáyìí, ẹ̀yin ọmọ àlè tẹpẹra yín ní die hard fún Islam, fún ìran oníran. Ìlú UK ṣe àwọn dúdú láǹfààní, wọ́n fún wọn ní ìgbésí ayé ìfọ̀kànbalẹ̀. Ìlú Ireland wọ́n fún àwọn foreigner ní ìgbésí ayé ìfọ̀kànbalẹ̀.
Germany fún àwọn èèyàn ní pálí, ó fún àwọn èèyàn ní ìgbésí ayé ìfọ̀kànbalẹ̀. Italy wọ́n fún àwọn èèyàn ní ìgbésí ayé ìfọ̀kànbalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run o, kí ni ìran Lárúbáwá, kí ló fún ẹ̀yin ọmọ àlè, kí lẹ lè rí géènì? Ẹ̀yin atókùmákù amọ̀nà ọ̀run má lọ. Ṣé gbogbo àwọn ọba ilẹ̀ Lárúbáwá tán bá kú, ṣé bọ́n ṣe ń sin wọ́n lẹ́yìn ṣe sin kábíyèsí yẹn tẹ wà ń bẹ̀ bí sandine tán kó sínú páálí? Ẹ̀yin ọmọ àlè yìí. ẹ̀yẹn rí i dà. ẹ máa gbọ́. Akí alákọ̀ọ́kọ́ akí president wa Patrice Talon wípé ó kú iṣẹ́ lára ìṣẹ̀ṣe. Ọlọ́run fún lálàáfíà àtẹ̀mí gúngùn, ìlú náà ò ní dàrú màlúù. Nítorí ọlá ẹ̀ ní òrìṣà tún fi ń gbòòrò nílùú Benin. Ìlú Benin ìlú òrìṣà ni, gbogbo àwọn ẹ̀sìn Islam ní kiriyó ni wọ́n gbé wá bá wa ní, a sì kọ́ àgbà fún wọn. Àmọ́ awádìí ohun èébú fún wọn tó jẹ́ wípé àwa ni wọ́n fi máa ń ṣe wáàsí ní ṣọ́ọ̀ṣì ni, ní mọ́sálásí ni. Gbogbo àwa olórìṣà oníṣẹ̀ṣe nílànà Yorùbá, nílànà àgànyìn, dẹ̀ndí, gbogbo èdè nílùú Benin, àwa parapọ̀ akọ̀ èébú tí wọ́n ń bú wa àtúnfẹ́ gbọ́mọ́. Correct. Tí pásítọ̀ kan bá dìde yóò sọ̀rọ̀ sára àwọn ìbejì, lèmọ́mù kan bá dìde yóò sọ̀rọ̀ sára òòṣà, àfáà kan bá dìde yóò sọ̀rọ̀ sára òòṣà. Àwọn ni wọ́n mọ̀ bá ṣe ń ṣe égún, àwọn ni wọ́n mọ̀ bá ṣe ń ṣòro, àwọn ni wọ́n mọ̀ bá ṣe ń ṣe sápẹ́tọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èébú náà wá pọ̀ jù. Èyí tó wá dùn wá ní wípé jẹ́jẹ́ wa la wà. Àwa ìlú nǹkan kan fẹ́ nìkan. Nítorí àwa mọ̀ wípé ìdí òtítọ́ àti òdodo la wà. Ọ̀dọ̀ àwa oníṣẹ̀ṣe ni ẹ̀kọ́ wà, ìtẹríba, ìmúra tó da ọ̀dọ̀ wa ni. Ẹ wo bí gbogbo wa bá ṣe múra. Ta ló wọ jálàbù láàrin wa mínísì? Kì í ṣe ọ̀ṣọ́ tiwa, ìmúra tiwa ni. Nítorí ẹ̀ à ń ṣe ìkìlọ̀ látẹnu òní lọ. Pàtàkì jùlọ àwọn arábù kan máa ń gbé wọ̀lú wa tí wọ́n wá ń bú ìṣẹ̀ṣe wa, tí wọ́n fẹ́ máa bá àwọn òòṣà wa jẹ́. Látọdún tí wọ́n ti ń sọ wípé kí Ọlọ́run kó paná adẹ́bọrẹ́, kó gbé súnà ànábìgà, iná adẹ́bọ ò parẹ́ o. Inú adébọ̀ yẹn bá parí sílẹ̀ àwọn olóòṣà aládàáná lọ́wọ́ wọn. Gbogbo àpapọ̀ olóòṣà wa pọ̀ lónìí wípé àtúnfẹ́ gbọ́mọ́, iṣẹ́ àfáà ni, iṣẹ́ lèmọ́mù ni, iṣẹ́ pásítọ̀ ni. Tó bá fẹ́ ṣe wàásù kó ṣe wàásù bá ṣe ń délé ọkọ, bọ́mọ ṣe ń tẹríba fún bàbá, kó ṣe fáwọn èèyàn. Àmọ́ tí wọ́n bá tún dẹnu bá òòṣà wa, á pè wọ́n lẹ́jọ́ síbi tó lágbára sí. Ogun ẹ̀ ní gbogbo àwa olóòṣà la dìde la fẹ́ ájà báyìí. Gbogbo àfáà pásítọ̀ tó bá tún dẹnu bá òòṣà yóò bá rẹ̀ níbi tí kò lérò. Lálẹ́ gba bí ká sọ fún yín, èmi ti yín àtàtà Àjàsá olóyè olórí olúwa ògbóni ìgbà ìwọ. ọ̀rẹ́ gbọ́n yẹn, this is Benin Republic. Àwọn olórìṣà Benin Republic lè wá tí wọ́n wá sí public, they came to the public, wọ́n sọwọ́pọ̀, wọ́n dẹ̀ fẹnu kò síbi kan wípé àwọn ò ní ever tolerate kí àfáà kan àbí pásítọ̀ kan fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe wọn mọ́ nílùú Benin Republic. Ní ọdún 2025 yìí, this is the best news tí mo ti gbọ́ lórí social media. This is the best news tí mo ti gbọ́ lórí social media. In fact, Benin Republic, ẹ̀yin olóríṣà Benin Republic, ó gbé fún yín, ọmọ ọkọ ni yín, ọmọ ọkọ correct. Ẹ̀yin olóríṣà àtẹ̀yin onífá ilẹ̀ kóòtù òjìrè, ẹ̀yin ọmọ onílẹ̀ kóòtù òjìrè. This is a wake-up call for you people. Ìjọ wo làwa náà fẹ́ dé level tí Benin Republic dé yìí? Àkọ́kù kan ṣe gbogbo aṣọ ló ń sá síta ni.